Mo kí wa nílé lóko níbikíbi tá a bá wà. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ rí àkọlé ètò wa The Return of Fulani to Yorùbá Land. Ẹ jẹ́ ká gbáradì o. Ẹ jẹ́ ká gbáradì. Ẹ jẹ́ ká gbáradì. Ẹ jẹ́ kí ara àwọn tí Fúlàní pa òun ni wọ́n ń ṣe ètò ìsìnkú wọn lọ́wọ́lọ́wọ́. Òun ni wọ́n ń ṣe ètò ìsìnkú wọn náà lẹ́ ń wò yẹn. Bàbá tí àwọn Fúlàní pa Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé Ọlọ́run tó dára ni yín. Nígbà tí ọkàn wa bá pororo tí a ní àwọn ìbéèrè tí a ò lè ní ìdáhùn fún, ó fi ń yé wa wípé ọkàn ènìyàn náà ṣì ni wá. Jésù gba ọpẹ́ wa. Nírú àkókò bí èyí, a gbàdúrà wípé kí ẹ tú gbogbo ọkàn gbogbo nínú, kí ẹ di ọkàn gbogbo mú, pé kí ẹ lè fún wa ní ìrètí ọjọ́ ọ̀la tó dára. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí. Ọmọ ètò tá a ṣe lákòókò ìpolówó ẹgbẹ́ ṣàkóso. Lórúkọ Jésù Kristi ni a gbàdúrà. Praise the Lord. Hallelujah. Bí ó ti wo Ọlọ́run alààyè. ẹ jẹ́ ká farabalẹ̀ kẹ́ máa bá wa ká lọ. Ó dà pé a lọ́ọ̀sì sound níbẹ̀ yẹn. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé Ọlọ́run tó dára ni yín. Nígbà tí ọkàn wa bá pororo tí a ní àwọn ìbéèrè tí a ò lè ní ìdáhùn fún, ó fi ń yé wa wípé ọkàn ènìyàn náà ṣì ni wá. Jésù gba ọpẹ́ wa. Nírú àkókò bí èyí, a gbàdúrà wípé Ilé àti ilé the same thing náà. Ó ga ọ́. Ara àwọn tí wọ́n pa nìyẹn o, táwọn Fúlàní pa. Ètò ìsìnkú ẹ̀ náà ń ṣe yẹn. Àwọn Fúlàní gbé e lórí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá. Ká jíjọ tọwọ́ bọ ìwé àdéhùn. Torí pé nígbà míì akọni a máa ṣubú lójú ìjà. Ṣùgbọ́n ohun tó dá mi lójú tí mo bá fa ẹ̀mí mi sílẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Kábíyèsí, ìyà ò ní jẹ ọmọ àti ìyàwó mi àtàwọn ẹbí mi. Orúkọ mi ò sì ní parẹ́ títí láéláé. Tẹ́ bá lọ sí ìlú òkè mẹ̀sí nísìnyí, ẹ mọ gbórúkọ Fábùnmi. Orúkọ rẹ̀ ò parẹ́. Ẹ ṣe sùúrù o, mo ń lòdù fídíò lọ́wọ́ ni o. Mo fẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ara àwọn àṣìṣe ilẹ̀ Yorùbá rèé o. Gbogbo nǹkan orí afẹ́fẹ́ ni ẹ wá gbọ́. Bàbá Kọ́lá Olóòtú ti kọ́kọ́, wọ́n ti ṣe irú àṣìṣe yìí rí. Ìmíì ni wọ́n ti ń ṣe yìí o. Òun náà ti ń ṣe yìí o.
àwọn ìbéèrè kan tó ń béèrè lọ́wọ́ olóyè Ìgbòho kì í ṣe gbogbo ọ̀ràn lẹ́ẹ̀ béèrè lọ́wọ́ wọn ṣe bá gbóhùnsáfẹ́fẹ́ ní ẹ̀yin ti wà lórí afẹ́fẹ́ kọ́ńtẹ̀ tó bí ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ la jẹ́ sọ́wọ́ yín bàbá kò yẹ kó máa béèrè àwọn ìbéèrè wọ̀nyí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn bá ti ń tiwọ́ sún wọn lọ́nà fún báwọn máa pọ̀tọ̀ fún wọn lẹ̀ ni ẹ̀ ń béèrè àwọn àṣírí gbogbo àwọn àṣírí tó yẹ kó jẹ́ àṣírí nílẹ̀ Yorùbá débi pé ti ń béèrè lọ́wọ́ bàbá nǹkan tó mú sọ́wọ́ kí nìkan agbára gbogbo nǹkan wọn yóò necessary àwọn nǹkan tá a ní nílẹ̀ Yorùbá àwọn problem wa these are the problem. bàbá tí tèmi náà bá rí bẹ́ẹ̀ èmi náà mi ò bẹ̀rù. ẹ bẹ̀rù ọkàn mi balẹ̀ dáadáa. ìwé tíjọba ń ṣerú ìwé wo ni wọn ó ṣe fún yín. bàbá ìwé àdéhùn ni wípé wọn ò tọ́jú ọmọ àti ìyàwó tí wọn ò sì ní jẹ́ kí orúkọ ti tèmi kó parẹ́ títí láéláé fún ìdí kan ẹ bèrè pé kí ni ìdí náà. kí ni ìdí ọ̀hún. ẹ̀rù Yorùbá máa bà mí torí pé Yorùbá máa dalẹ̀. Yorùbá máa dalẹ̀. ẹbí Yorùbá lẹ́yìn náà. bàbá Yorùbá ni mí inú tèmi ni mo mọ̀. kábíyèsí ẹ wo Fábùnmi tá a sọ̀rọ̀ ẹ̀ títí láéláé tí orúkọ yóò parẹ́ ní Òkè Mẹ́sì Yorùbá ò dalẹ̀ wọn ni. àtògèdègbè Iléṣà àti ògèdègbè Iléṣà ọmọ agbógungbòrò àti pọ̀npọ̀npọ̀n lójú ogun. àtàrẹ látòsà Ìbàdàn náà. àtàrẹ látòsà àti ìlú Ìbàdàn níbí Yorùbá ò dalẹ̀ wọn lórúkọ wọn ò fi parẹ́. ọtọdún mélòó tẹ́ ti múra ogun lẹ̀ tí pé ẹ kojú àwọn ará bí kékeré mà kẹ́ńtẹ́ ń sọ yìí. bàbá ṣé bóòlẹ̀ ìdíra ogun yín bò ló ṣe tó ìmúra ogun yín bò ló ṣe tó. kò sí ẹnìkan sọ̀rọ̀ kan lójú mi lọ́jọ́ kan ó dàbí ìgbà tẹ́mi pẹ̀lú yín sọ̀rọ̀ níbi ọjọ́ mẹ́ta tẹni pé kí n má rìn ìrìn òru ò bà mí lẹ́rù èmi ò kí sọmọ ojó jagunjagun làwọn baba ńlá tó bí èmi lọ́mọ agbára wọn sì wà lára mi tó sì ń bẹ síbẹ̀ ìṣẹ̀ṣẹ̀ dẹ̀ mi lójú dáadáa kò sí tèmi ò kí ń rìn bàbá àwa ti ń múra ogun sílẹ̀ torí pé gbogbo nǹkan wọ̀nyí ni Ifá ti sọ tẹ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwa ti mọ̀ tó dẹ̀ mi lójú ohun tó dẹ̀ mi lójú tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ni pé tí àwọn ìjọba bá sọ wípé ó yá lọ́wọ́lọ́wọ́ pé ojú ogun yá ní kòríta tí mo wà yìí tẹ́ bá lè ti ọwọ́ bọ ìwé tí mò ń sọ yìí bàbá ọkàn mi balẹ̀ tí wọ́n bá ti gbà wípé kí n mú kíní àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. èwo tí ni kán ti wọ́ sí ìwé tó fẹ́ lọ sógun kán ti wọ́ sí ìwé pé torí tó bá kú sógun àwọn ọmọ ẹ àti kíní ìyàwó ẹ wọn ò ní gbàgbé wọn ó bá dáyàn lójú sẹ́yìn á máa wò kó wọn á kú sógun ni kò dá yín lójú bàbá yìí ẹ fọ̀rọ̀ lẹ̀ náà. ẹ wà lọ lé lọ rè múra àbí bò. bàbá kò nídìí pé mò ń lọ lé ìkórìtà bíi tí mo wà yìí mo ti ń lọ nìyẹn àjẹsára ti wà àbímọ wà tó dá mi lójú. ẹ gbéra láti bí pé tí wọn bá ń wò wá láìfù bí wọn ṣe ń wò wá pé olùgbèjà mẹ̀kúnnù dé o kí wọn wá dé pé wọn fẹ́ kọ́wọ́ yín bọ̀wé. bàbá tí wọn bá ti ọwọ́ bọ ìwé pẹ̀lú mi kájọ ti ọwọ́ bọ ìwé bàbá kò nídìí pé mi ṣe ń lọ lé pẹ̀lú ohun tó wà lára ìṣẹ̀ṣẹ̀ sì wà bí ayé ti gbà á nì ohun tó dá mi lójú ni ẹ̀bẹ̀ kẹ́ tí mo máa bẹ̀ wọ́n ni pé kán jẹ́ kí n mú àṣẹ tó ń bẹ lọ́wọ́ mi dání. àṣẹ kí ni àṣẹ dán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí. bàbá ẹ̀dán tó wà lọ́wọ́ mi òun ni mo jogún bá lọ́wọ́ bàbá tó bí bàbá mi lọ́mọ ó fún bàbá mi pé ìyàwó rẹ̀ ó bí ọmọ kan o ọmọ tó ń bọ̀ láyé òun ni kẹ́ tọ́jú kínní sílẹ̀ fún àti kékeré ni bàbá mi ti yọ̀ọ̀dá kínní fún mi. ṣé ẹ̀dán tí alárẹ̀mọ lò lójú òun ni alárẹ̀mọ lò ní ayé ìgbà yẹn bàbá èmi tó jogún bá ogún kan so tí mo jẹ lọ́wọ́ wọn lélẹ́yìí tó ti dá mi lójú tó ju mọ́tò àti ilé lọ. bàbá fẹ́ lò ó nísìn bó la ṣe mọ̀ pé n tẹ́ mú lọ́wọ́ yìí confirm. ẹ ṣeun bàbá ó dá ibi tá a wà nísìnyí kádédé gbọ́ pé ẹnìkan ṣe gìràgìrà nísìnyí kó lóun wọlé àbí kí ẹni tí ń ṣẹlẹ̀ bàbá ẹ̀mú múná tó bá ti ní kárí ìhun la máa rí ẹni tó bá ti ní ká má rí ìhun ẹnìkan ò ní rí ohun tó dá mi lójú ni ẹja máa tẹ̀síwájú. àìtẹ́ ń wí ni pé ẹni bíi àjàbò abẹ́ ẹni bíi àfẹ́ẹ̀rí àbí àwọn. ẹ ṣeun bàbá àjàbò àfẹ́ẹ̀rí gbogbo sẹ́yẹ ló parí sára nǹkan tí mò ń sọ lọ́wọ́ yìí àìmọye ìdójúkọ tójú mi ti rí ẹlẹgbẹ́ náà bàbá èrè ọmọdé ni gbogbo nǹkan tá à ń sọ yìí. àpàjì ńkọ́. bàbá àpàjì tá à ń sọ̀rọ̀ nípa yìí gbogbo bó ṣe jẹ́ kò sí kankan tí ò yé àwa nínú ẹ̀ ohun tó yé mi nítorí pé ilé àwọn náà ti bí wọ́n gbẹ̀yẹ mi. irú àwọn àṣẹ dán tẹ́ ẹ mú lọ́wọ́ yìí iṣẹ́ wo ni máa ń ṣe pé tẹ́ ẹ bá fẹ́ lò ó lójú ẹsẹ̀ pé a mọ̀ pé àṣẹ dán yìí ó iṣẹ́ tí máa ṣe nì. ẹ ṣe bàbá tí kìíní bá wà lọ́wọ́ mi ohun tẹ́ wó lọ́wọ́ mi bàbá ohun tó jẹ́ kí n fẹ́ máa sọ lórí afẹ́fẹ́ ni wípé torí àwọn obìnrin torí ẹlòmíì tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ òun làwọn òṣèlú fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. wọ́n lè kọ́lé fàṣẹ dán yìí bàbá ilé ọ̀wọ̀ wọn ló ní yàrá ọ̀wọ̀. bàbá ó ní yàrá inú àpótí tó dára dáadáa ni mo máa ń fi sí ẹnikẹ́ni ò kì í fi ọwọ́ kan yàtọ̀ sí èmi nìkan ṣoṣo. Yorùbá ẹ ṣọ́ra
lórí afẹ́fẹ́ orí ayé lẹ ti bẹ̀rẹ̀ sí ń tú gbogbo àṣírí. Bàbá Kọ́lá Olóòtú wà tẹ́ ń ṣe bẹ́lẹ̀ yìí. Ẹ ṣe bá arákùnrin sọ̀rọ̀ ní kọ̀kọ̀, èwo ní ojú gbogbo ayé kó máa gbà tó jẹ́ pé ẹnu lòun gan náà ń dọ́nu ni. Ẹnu yín ti pọ̀ jù àwé ẹnu ẹ̀ pọ̀ jù. ajá sí pé àwọn tí ń wò wá yìí irú túwo lẹ lè fi pa fún ọ pé àwọn tí ń wò wá yìí pé wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀dán àṣẹ ẹ̀dán tó wà lọ́wọ́ yín o kí ni irú tú tó lè pa lójú wọn. ẹ̀dán tẹ́ ń wò lọ́wọ́ mi yìí kábíyèsí àṣẹ ohun tí mo lè lò fún ohun tó pọ̀ ni a máa tú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe bó ṣe wà yí báyìí ó dáa bàbá ẹ jẹ́ kí n fi ẹnu kan nígbà mẹ́ta àṣẹ ti gún gbogbo ohun tí mo bá fi ẹnu sọ àṣẹ ni pẹ̀lú ohun tó bẹ lọ́wọ́ mi tó sì dá mi lójú tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jẹ́rìí sí agbára Elédùmarè lórí rẹ̀. olúgbòǹgbà ohun tí èwe ayé bá ti wí òun ni ẹgbàrún máa ń gbà tàjẹ́ ló máa ń ṣe nídìí ìtakẹ́sẹ́ ló ń ṣe láàjọ òwú tìjíbèrè ló ń ṣe láàjọ àwọn ẹranko bẹ́yẹ iwájú bá ti gé ẹranṣẹ́ lẹ́rìí tòkè máa ń gbà ẹ̀dán báyìí ló ń gbẹ̀yìn Òṣùgbó ayé ló gbẹ̀yìn olóko gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa share programu ní ọ̀sán yìí tẹ́ ẹ bá wa like ẹ̀ tẹ́ ẹ share ẹ̀ mo wúre fún yín lọ́jọ́ tí lónìí ẹ gbẹ̀yìn ọ̀tá ilé ẹ gbẹ̀yìn ọ̀tá òde àṣẹ o lábẹ́ àkóso bó tilẹ̀ kórí tí gbogbo ayé bá kéde pé ó lé kò ní lé mọ́ yín kò ní lé mí ẹbí yín àṣẹ o ó dá tí ẹ bá gbàgbọ́ tẹ́ bá wa share programu yìí ibi tẹ́ ẹ̀rọ kò rí sí àti ibi tẹ́ ẹ̀rọ kò rí sí kí ilẹ̀ ní kó tó sú mo pálásẹ fún yín ẹ lọ pàdé àánú ńlá àṣẹ o ẹ lọ pàdé oore ńlá àṣẹ o mo wúre fún yín tàṣẹtàṣẹ lọ́jọ́ máa ń yọ tàṣẹtàṣẹ lóòrùn ràn iná ọjọ́ kò kì í yọ kó yọ tiẹ̀ lábọ̀ ní gbogbo ìgbà tí ẹ bá lò láyé ọmọ aráyé ò ní dá ẹ̀mí yín légbodò àṣẹ o àtẹ́lẹwọ́ gàgà ire ló máa fi ń gbà ọwọ́ yín méjèèjì ẹ ó fi gbàre owó ẹ ó fi gbàre ọmọ ẹ ó fi gbàre àlàáfíà àṣẹ o àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ fún yín àṣẹ o bọ́mọdé bá ti rí ọṣẹ alọ́ṣẹ ní bàgbàlagbà bá rọṣẹ alọ́ṣẹ ni Ó mo ṣe wúre fún yín lọ́wọ́ tí ò ní ẹ ò wá ní fi ìnira lò gbà àṣẹ o bàbá yìí máa tẹ̀síwájú. bẹ́ẹ̀ ṣe ṣàdúrà yìí dáa táwọn èèyàn sì ẹ rí i pé kálukú ní fọ́lò yín tẹ̀ ń ṣe àṣẹ ṣé gbogbo ń tó bá wà lọ́kàn wọn kí wọ́n máa ṣàdúrà kí wọ́n máa ṣàṣẹ. kọ́ máa ṣe àdúrà kọ́ máa ṣe àṣẹ. etí tó bá sì ti gbọ́. bàbá àṣẹ ti gún dáadáa ti dé bá ire ti dé bá ìbùkún ti dé bá ikú ọdún yìí ti yẹ kó lórí àrùn ọdún ti yẹ kó lórí ẹ yóò dàgbà bí ará òwúrọ̀ kùtùkùtù ohun tó dá mi lójú tí mo jogún bá ní. ntẹ́rẹ̀lẹ́ mú lọ yìí ṣé abo nìkan ṣé ojú kan àdúrà náà ni wọ́n máa fi ṣe àbí iṣẹ́ wo ló tún ní. ẹ wò bí mo ṣe fi ṣàdúrà ní ẹ̀kan tá a bá fẹ́ yí padà fún ìdàkejì a tún yí padà bí eléyìí ẹ rí i pé bí mo ṣe mú lọ́wọ́ ibà yìí sí ó ti jẹ́ àfọ̀ṣẹ́ lójú gbogbo àwọn èèyàn. kábíyèsí Olódùmarè. kábíyèsí tá a bá ti yí padà bí eléyìí ó ti di nǹkan ńlá o eré ò sí bẹ́ẹ̀ àwàdà ò sí bẹ́ẹ̀ tá a bá tún fi kẹrun tá a bá tún fi wúre tá a bá fi ṣẹ́ èpè kábíyèsí gbogbo ohun tá a bá sọ tìmọ́tìmọ́ ni wo àgbo máa mọ́. ẹ má ti ṣe tìmọ́tìmọ́ ní iná. ẹ má bínú ẹ dojú ogun náà bàbá. ẹ ṣeun sà kò ṣeré ní bẹ́ẹ̀ rárá ohun tó dá mi lójú ni tá a ti fi tó ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe a ti fi ṣàdúrà fún èèyàn lórí. gbogbo nǹkan tí wọ́n ní tàn lè fi pàṣẹ fún Fúlàní ẹnu ti pọ̀ jù nílẹ̀ Yorùbá ó mà ṣe. pẹ́pẹ́ lórí fóònù bí eléyìí bàbá tí ayé ẹni yẹn ti dá tó fi ọkọ̀ ta wá lọ́rẹ. kábíyèsí Olódùmarè bàbá o bàbá ń sọ̀rọ̀ nípa alárẹ̀mọ gbogbo èèyàn lọ́mọ bàbá yín lẹ́kìtì. bẹ́ẹ̀ni sà. àwọn iṣẹ́ rere agbára john ni ẹ sì lẹ́ẹ̀ṣẹ̀ tán láti fara yín kalẹ̀ bí ìgbà Jésù. ohun tó dá mi lójú dáadáa láti fara mi kalẹ̀ fún ọmọ Yorùbá. bí ìgbà tí Jésù bá fara rẹ̀ kalẹ̀. bẹ́ẹ̀ ni sà tó dá mi lójú torí ohun tí mo mọ̀ nípa ìdí tí mo fi sọ wípé káwọn ìjọba bá ṣe tán. bàbá Fájuyì gbé ìlú Èkìtì yóò ṣe bẹ́lẹ̀ yìí gbogbo agbára wọ̀ gbé aṣojú àgbàgbé èrì bẹ́ẹ̀ yìí o ní rò pé ó yẹ kí a rí bẹ́ẹ̀ o bàbá kẹ́yìn wọn máa tú gbogbo àṣírí tó ní síta bẹ́lẹ̀ ṣó wá dáa ni wọ́n á ti wá mọ gbogbo nǹkan èèwọ̀ wọ́n á ti mọ gbogbo ẹ̀ gbani Fúlàní ò ní wá ká ẹ mọ́ lóru ẹ wo. ètò ìsìnkú bàbá tó ń pa ẹlẹ́wọ̀n òun báyìí wọ́n sì. Ah!
tí ojú ọba ní ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀gbọ́nsẹ̀ ní ọ̀gbọ́n nígbà tó wà níbi tí wọ́n ti fi ẹ̀yẹ ìkẹyìn fún ọ̀kan lára àwọn tí olùkọ́ tó pàdánù ẹ̀mí rẹ̀ ní ibi ìkọlù àwọn agbébọn tí wọ́n ṣẹlẹ̀ ní ọjọ́ tó kọjá ní àwọn ìsẹ́yìn níjọba ìbílẹ̀ oríire tó wà ní ìgbèjì ṣáájú ni wọ́n ti ṣe ìsìn nínú ìjọ onígbà ní ìgbèjì ara náà wá sí ilé ìlú tó wà ní agbègbè onílàáfíà Yorùbá ṣe rí o ṣe múra sílẹ̀ báwo la ṣe múra sílẹ̀ di àwọn Fúlàní the return of Fulani to Yorùbá land how are you preparing nígbà tí fẹ́ máa wòrán rèé ẹnìkan náà gbèsè yẹn o bàbá tíṣà fún pa bàbá tíṣà olùkọ́ táwọn akẹ́kọ̀ọ́ ń pa òun náà wá sí ìpàdé ìpàdé ẹ̀yẹ ìwọ àwọn mọ̀lẹ́bí ló ń sọkún yìí nígbà tí fẹ́ máa wò rèé bàbá Tinubu pọ̀ wọn bí gbé ààbò fún olóyè ìsúrẹ́ẹ̀dì olóyè ọkọ̀ ọ̀gá àbò òré o bí ètò ìsìnkú ṣe ń lọ rèé o náà lẹ́ ń wò yìí bàbá olùkọ́ Michael tí wọ́n gé lórí ìgbọ́ ẹ̀ náà sí bàbá náà sí yìí. lákàtí fún gbogbo ojú tó wà ní àkókò ìkànnì BBC Yorùbá ní ìlú Ògbómọ̀ṣọ́ ní agbègbè Owólàkẹ́ tó wà ní agbègbè Owólàkẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ ìkànnì BBC Yorùbá ní ọwà yìí sí àti bí wọ́n ṣe fi ara ọ̀kan lára àwọn olùkọ́ tó pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ lọ́sẹ̀ tó kọjá. ọlọmọ Yorùbá babaláwo wá sórí ètò wọn á mú dùn ìlú rẹ̀ àwọn àṣírí wa àá bẹ̀rẹ̀ sí ń kó àṣírí wa síta gbogbo bí agbára gbogbo ẹ̀ náà ti mọ̀ Fúlàní kì í ṣògùn nígbà tẹ́ ti fà síkú fún wọn Fúlàní lóògùn tẹ́lẹ̀ wọ́n mọ ewé èyí náà lẹ́kọ̀ọ́ wọn owó lọ́mọ yẹn kò kò sórí gbogbo nǹkan táwọn mọ̀ báwa ló kọ́ wọ́n kọ́ ọkọ̀ yẹn tí wọ́n wá lò against ayé ìmáà ẹni tó ẹ̀jẹ̀ family ẹni tó sọ̀rọ̀
ẹ wò ẹ o. àwọn náà bá nǹkan tó ń bá chairman sọ àti àti ẹgbẹ́ yìí tàbí ẹni tí sọ̀rọ̀ àgbà ó president gómìnà sọ̀rọ̀ ẹni tó bá tọ́jú ẹgbẹ́ president gómìnà ló bá sọ àmì pé ẹni tí ẹ má bàjẹ́ ẹni tí ó sọ̀rọ̀ sílẹ̀ tẹ́bà gbàgbé ìyàwó àpà àti àwọn ọmọ ìsẹ́lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ọ̀gbẹ́ni Joel Adesina kan lára àwọn olùkọ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ní ìlú rẹ̀ sẹ́lẹ̀ ilé wọn wà níbi tí wọ́n ti fi ara wọn wọ́n ti sinmi wọ́n ní ilé wọn tó wà ní agbègbè Owólàkẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìkànnì BBC News Yorùbá. Ẹgbẹ́ sókè ìgbésọ̀ ẹgbẹ́ ọkọ̀ lórí ìgbésọ̀ ẹgbẹ́ rẹ̀. Wọlé dé wọ́n fẹ́ ní ìgbésọ̀. wọ́n fi olúgbó orí wọn fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nìyẹn o. òkútù ẹ̀ kún wọ́n rú òkútù ẹ̀ kún kó àdá wọ́n lọ wá akọ pẹ́pẹ́yẹ dúdú wọ́n kó ojú ẹ̀ pẹ̀lú àdá ògùdán wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn fúlàní ẹ̀ wọn ò ní ro nísìnyí àwọn rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ wá gbàdúrà síbẹ̀ àti rẹ̀ di o. mínísítà lọ lẹ ti ń gbọ́ yẹn o. Ibi tí a ti lọ padà nìyí, gbàdúrà pé ilé-ìwé ilẹ̀ òní gbé yí mi, ilé-ìwé ààrẹ ní akọ́lẹ̀bọ̀. Gbàdúrà wípé ilé yìí ò ní di nǹkan, ilé yìí ò ní di nǹkan. ṣe rí àwọn ìjọba wa ṣe rí ń sìn àwọn jókòó sílé wọn ń gbatẹ́gùn ẹnìkan ló lọ yẹn o ẹ wo àwọn ìdààmú àwọn ènìyàn ẹ mọ iye àwọn èèyàn tí bàbá yẹn ń tọ́jú àwọn ẹbí àti ará tí wọ́n ń tọ́jú tó ń fi oúnjẹ sílẹ̀ fún wọn ta ló fẹ́ máa kíta fún wọn ń sìn ṣé ìjọba fẹ́ rántí àwọn ẹbí yẹn ń sìn àwọn ọmọ kéékèèké yẹn ṣì wà ń bẹ̀ o the return of Fulani to Yoruba land ṣe rò pé kò sí nínú wọn lóró wọn yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn wa
kí ẹyẹ kó máa ké bí ẹyẹ, Gbóhùn kí sókè ọmọ ènìyàn kó kó atọ́ fọhùn bí ìyá ọmọ mi. ènìyàn, kí gbogbo àwọn agbénipa yìí kí wọ́n kúrò nílẹ̀ wa pátápátá. Ẹ gbé ààbò ilẹ̀ Yorùbá fún bàbá wa Sunday Igboho. Tí wọ́n bí gbé fún Nítorí sí. wípé adániwáyé adánimágbàgbé kò kí ń ṣe ọba alábòsí. Olódùmarè ò kí ń parọ́. Àwọn onílẹ̀ tó jẹ́ onílẹ̀ gidi wọn kì í ṣèké. Wọ́n ti fi ìran yìí ràn wá time without number wípé ààbò àwọn ọmọ Yorùbá olóyè Ìgbòho la fi rán. A ti gbé agbára ńlá fún bàbá yìí. Agbára látòde ọ̀run wà ní ara bàbá yìí. Tó jẹ́ wípé tí ẹ bá gbé ààbò ilẹ̀ Yorùbá fún bàbá yìí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Eku á ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ, ọmọ ènìyàn á fọhùn bí ọmọ ènìyàn. Nítorí wípé bàbá yìí nìkan kọ́ ló dá wà o, àwọn ọ̀run ló rán ọ níṣẹ́. Ẹni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù o, a kì í bẹ̀rù ẹni tí a máa jẹ fún. Àbí ẹ̀rù ń bá yín wípé tí ẹ bá gbé ààbò fún bàbá yìí bóyá ó máa da ìbò yín rú ni, bóyá ó máa da ìjọba yín rú ni, irọ́ o. Nítorí wípé ààbò ilẹ̀ Yorùbá ọwọ́ bàbá yìí ni àwọn ọ̀run gbé sí. Nítorí bàbá yìí ti kọ́ nínú ìrìn àjò ẹ̀ wípé òun ń bọ̀ wálẹ̀ Yorùbá láti wá gba àwọn ìran òun kúrò nínú hílàhílo, tí àwọn ọ̀run sì ti gbé agbára ńlá fún bàbá yìí látòde ọ̀run wá. Agbára téèyàn kan ò lè bì wò, agbára tó ju agbára ayé lọ là ń sọ̀rọ̀ yìí o. Àwọn lè ní gbogbo nǹkan olóró, wọ́n lè ní gbogbo nǹkan tó fi ń ṣọṣẹ́, àmọ́ agbára ńlá tí àwọn ọ̀run gbé sí ara bàbá yìí ó ju gbogbo nǹkan yìí lọ. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá, ẹ fi inú konú, kí ẹ fi ikùn lukùn, kí ẹ gbé ààbò ilẹ̀ Yorùbá fún bàbá wa Chief Sunday Igboho Òòṣà. Nítorí wípé òun la fi rán. Àyàfi tí ẹ bá wá fẹ́ kí eku máa ké bí eku, tí ẹ fẹ́ kí ẹyẹ máa ké bí ẹyẹ, tẹ́ẹ̀sì fẹ́ kọ́ ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn. Ọ̀rọ̀ rèé o. Tó jẹ́ wípé bóyá bí wọ́n ṣe ń pa ìran yín bóyá ó ní ohun tẹ́ ẹ fẹ́ fi ṣe. Àyàfi bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gbé ààbò lé bàbá yìí lọ́wọ́. Àmọ́ tí ẹ bá nífẹ̀ẹ́ ìran yín gidi, tí ẹ sì fẹ́ kí ààbò tó dájú wà ní orí ìran yín, tí ẹ sì fẹ́ kí gbogbo hílà yìí lo igbe ẹkún ikú lójoojúmọ́ kó dínkù, kó tán pátápátá, bàbá wa Ìgbòho Òòṣà, ẹ gbé ààbò ilẹ̀ Yorùbá fún. Nítorí wípé Olódùmarè tó ju gbogbo ayé lọ, tó dá gbogbo ayé, tó dá universe, tó dá multiverse, òun ló fi iṣẹ́ yìí rán wọn. Mo sọ yìí mo dúró ná, ó dìgbà kan ná, ó dàbọ̀, ó dire. Kún iṣẹ́ bàbá sọ mí, àṣírí ìyá mi, òdodo ọ̀rọ̀ náà sọ. Ṣùgbọ́n nígbà tí bàbá Tinubu dẹ̀ kọ́ ń sìn tán kà fà kékọ́rí tán fi yígà kọ́rùn, àwọn ìjọba àwọn Fúlàní àjẹ́ndà wọ́n fẹ́ bà ìjọba Tinubu jẹ́. Àjẹ́ndà wọn nìyẹn, ṣé ó yẹ kó máa yé yín? Wọ́n fẹ́ ṣe anything by thing nítorí pé Tinubu ń da gbogbo àdé àwọn nù. Nípa Sharia law, Tinubu sọ pé kò sóhun tó jọ. Kò sóhun tó jọ. According to news ìròyìn tá a tẹ̀ ti gbọ́ lẹ́yìn nísìn, wọ́n ní Tinubu ọ̀pọ̀ òun fẹ́ ṣèǹjẹ orúkọ Nàìjíríà. Tán bá ṣèǹjẹ ẹ̀ bá mà dá o, torí orúkọ tí Nàìjíríà ń jẹ́ orúkọ burúkú mà ni. Kò máa sí nǹkan tó ń jẹ́ Jíríyà. Ẹ̀yin náà ẹ mọ̀ túmọ̀ ọmọ Yorùbá. Ó lè má túmọ̀ ẹ̀ sí èdè titi àwọn other side, but ní ilẹ̀ kùtù òjíire tí a jọjọ wà, ẹ̀yin náà ẹ mọ̀ nǹkan tó ń pè kéèyàn Jíríyà. Ẹ ò ní Jíríyà gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo ojú tó wò mí ẹ̀ ní Jíríyà o. Ní gbogbo àwọn ìlú tí United Kingdom tí wọ́n kó lẹ́rú, gbogbo ìlú tí United Kingdom kó lẹ́rú, Nàìjíríà nìkan ni ò pa orúkọ wọn dà. Gbogbo àwọn ìlú tẹ́ ń wò bíi Ghana ní o, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn ìlú tó kó lẹ́rú bíi Sierra Leone, gbogbo wọn pátápátá ni wọ́n fún lórúkọ, but wọ́n ṣèǹjẹ orúkọ ara wọn fúnra ara wọn. Wọ́n ṣe ìrìbọmi fúnra ara wọn, wọ́n ṣe súnú ara wọn, wọ́n pa orúkọ yẹn dà, wọ́n làwọn ò fẹ́ orúkọ yẹn títí lọ dé Gambia. Nàìjíríà nìkan ló yàtọ̀ ní gbogbo ìlú tó wà lágbàáyé tí United Kingdom kó lẹ́rú. Nàìjíríà nìkan ló ṣèǹjẹ orúkọ ara wọn. Ẹ̀yin onímọ̀ tẹ́ nímọ̀ jù wá lọ, ẹ wà lórí ìkànnì, ṣé irọ́ ni mo pa ni? Ṣé mo parọ́ ni? Tó bá jẹ́ irọ́ ni ẹ já mi. Nàìjíríà ò ṣèǹjẹ orúkọ wọn. Orúkọ tí Lord Lugard wife tó fún wa là ń lò. Approbation name, Niger area, orúkọ yìí là ń jẹ́ títí dèní. Orúkọ tó ní ìtumọ̀. Àbí kí ni ìtumọ̀ Nàìjíríà? Nàìjíríà ò ní ìtumọ̀. Nàìjíríà ò ní ìtumọ̀. Ìlú tó jẹ́ pé
ìlú tó jẹ́ pé a ní official language, èdè tó fi kó wa lẹ́rú òun là ń lò. Ẹ lọ wo àwọn ìlú tó kù yìí bóyá wọn ò ní official language. Ẹ lọ wo Ghana. Ghana ní èdè kan tó pa wọ́n pọ̀ tí wọ́n jọjọ ń sọ. Wọ́n ń sọ English but wọ́n lédè tó pa wọ́n pọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn agbègbè kan náà lédè míì but ọmọ Ghana wọ́n bá rí àwọn á sọ èdè Ghana síra wọn. Nàìjíríà mélòó ló gbọ́ Yorùbá? Àwọn ọmọ Ìgbò tó gbé nílẹ̀ Yorùbá àtàwọn ọmọ Fúlàní tó gbé nílẹ̀, àwọn Haúsá tó gbé nílẹ̀ Yorùbá. A lédè tá a jọ ń sọ. Kí ló dé? Èló ni Ghana? Ṣé Ghana tó ilẹ̀ Yorùbá ni? Wọn ò tó ilẹ̀ Yorùbá. Kí ló wá dé tẹ́ ẹ sọ pé a lè dá dúró? Kí ló dé tá a fi tipátipá ń ṣe, tá a fi by force ń bára wa ṣe pọ̀? À á para wa ní táyé á fi parẹ́ tó bá jẹ́ pé ẹ sọ pé ẹ̀kọ́ ẹ̀ nípìn ìlú yìí. Bàbá Tinubu la ní láti bá sọ̀rọ̀. Kí ló dé tẹ́ ẹ tú ewúrẹ́ sílẹ̀ tẹ́ ẹ yọ okùn lọ́rùn ẹ̀? Ẹlẹ́rìí yìí sọ Olóyè Ìgbòho. Ẹ̀ẹ́dẹ̀bí gbé ètò ààbò tó lòun wá fún un. Kí ló ṣẹlẹ̀? Ṣé nǹkan míì wà ńbẹ̀ ni? Ṣé nǹkan míì wà ńbẹ̀ ni tí ẹ fi gbé ètò ààbò yìí fún Olóyè Ìgbòho? Bàbá Tinubu, ẹ̀yin la tún wá ké sí o. Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, bàbá tó ń dọ́nu kọ tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ lẹ́ẹ̀kan yẹn. Ṣé orí ayélujára lẹ ti fẹ́ lo agbára tiyín ni? Ẹ̀yin alágbára ẹ̀yin lọ̀rọ̀ kàn o. Ṣé orí ayélujára lẹ ti fẹ́ lo agbára ti tiyín ni? Àbí kẹ́ ẹ lò fún Fúlàní? Oògùn tẹ́lẹ̀ gbé sọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ń kọ́lé fún tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ bá a sọ̀rọ̀ kílẹ̀ lanu. Ẹ ṣe fi lò fún àwọn Fúlàní nílẹ̀, ẹ ṣe fi bá a sọ̀rọ̀, kẹ́ fi porúkọ ẹ̀, kẹ́ fi bá ilẹ̀ Yorùbá, kẹ́ bá a sọ̀rọ̀, kẹ́ ní kó kọjú ìjà sáwọn Fúlàní. Tó jẹ́ pé orí ayélujára lẹ ti fẹ́ máa lo titi yín. Àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ náà ti ń wá. Láti máa wá tá pè wọ́n táwọn sọ pé àwọn fẹ́ ṣe nǹkan fún un. Ẹ bá lóògùn ẹ̀ ní bọ́sìtà wọ́n máa sọ bélè. Bàbá Kọ́lá Olóòtú, ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe rèé. Àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ máa béèrè lórí ayélujára lẹ̀ ẹ́ máa béèrè. Ìlànà dẹ̀ wà lórí ayélujára yìí fún ẹ̀yin tí ẹ gba láńsẹ̀nsì ẹ̀. Ẹ mọ̀ káwa tí wàá kọ̀rọ̀ lù ni. Ẹ̀yin wà ní inú ìlú tí òfin dè yín ní orí àti máa gbóhùn sáfẹ́fẹ́. Ṣé NBC kọ́ náà ń pè àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn? Not to be broadcast. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà téèyàn ò gbúdọ̀ máa sọ. Mo rò pé ó yẹ kírú àwọn kọ̀wé náà wà ńbẹ̀. Ó yẹ kán máa dè é ni, kì í ṣe kẹ́ máa tú àṣírí agbára. Gbogbo nǹkan tẹ́ fi ṣagbára kẹ́ gbé wá sórí ayélujára kẹ́ wá máa sọ. Ẹ wá ń sọ pé ẹ̀yin tẹ́lẹ̀ lágbára. Ẹ wá ní tẹ́ bá fẹ́ lọ jà, tẹ́ bá fẹ́ lọ fún ẹ ní kí ìjọba wá fọwọ́ sí ìwé pé àwọn ọmọ yín àti ìyàwó yín wá bá yín tọ́jú ẹ̀. Dámì oògùn tẹ́ ẹ ní ò dá yín lójú. Oògùn tí bàbá yẹn ní irọ́ ni, oògùn yẹn ò dá lójú. Tóògùn yín bá dá bàbá yẹn lójú kò ní sọ irú àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Tóògùn yẹn bá dá yín lójú ẹ mọ̀ pé ẹ lọ ẹ padà láyọ̀ àtàlàáfíà. Èwo ni kẹ́ wá máa sọ pé kán fọwọ́ sí ìwé kíni? Torí kíni? Nítorí ẹ mọ̀ pé Yorùbá ò ṣe ń jà fún. Kò dá yín lójú nìyẹn. Ẹ bá fẹ́ fara yín sílẹ̀, ẹ bá fẹ́ fara yín jì mí rò pé àwọn nǹkan tó Olóyè Ìgbòho ò ṣe rèé o. Ṣé wá ń rí àwọn ìyàtọ̀ tó wà ńbẹ̀ ńsìn? Mo rò pé irú àwọn eléyìí ńsìn tán bá tẹ̀ jáde lÉkìtì ńsìn, àwọn ará ilé wọ́n á support ẹ̀. Àwọn ará àdúgbò wọ́n á support ẹ̀ pé ẹnìkan náà ti jáde akíkanjú wa kan rèé lÉkìtì. Kárí tàwọn tòǹdó náà. Ṣẹ rí yàtọ̀? Olóyè á máa sọ̀rọ̀ titi á lóun ò kán má tiẹ̀ fún òun lówó pé kán tiẹ̀ dán òun wò kóun kútú ọwọ́ òun. Ṣẹ rí àwọn ìyàtọ̀ tó wà ńbẹ̀? Ẹ wá ń dọ́nu, ẹ wá ń lo agbára kankan pé ẹ lóògùn. Támi ẹ̀ lóògùn kankan. Problem tá a ní rèé nílẹ̀ Yorùbá. This is our problem. Ẹ wo, òun rèé o. Ètò ìsìnkú bàbá yẹn náà ṣe yẹn o. Mo gé díẹ̀ lára fídíò yẹn tí mo kàn fi hàn wá ni. Òun náà ti mú un lọ yẹn náà pa ikú oró. Kéèyàn kó sùn kó ọwọ́ rọrí ó sàn jù pé kéèyàn kúkú oró lọ. Kéèyàn kúkú ẹ̀sín. Bàbá oníbàbá mi ò bú yín pé kúkú ẹ̀sín o. Torí ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kankan tẹ́ ṣẹ̀. Ibi tẹ́ ti ń ṣiṣẹ́ òòjọ́ yín bẹ̀ lẹ wà tí àkọlù yìí fi dé wá bá yín bẹ̀. À dẹ̀ ní kàgbákò ọkọ́ ọba àdá ọba tó ń gbàdúrà lé lórí rèé o. Kò ní ṣá wa lẹ́sẹ̀. Ẹ wo, ẹ jẹ́ ká máa lọ. Kò ní jù báyìí lọ. Ẹ ṣé jẹ́jẹ́ o.